mo ṣe bá Olódùmarè, ìbà Olódùmarè, ìbà ọ̀rẹ́ Olódùmarè, alágbára ọba tó ṣolé ayé ró, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Olódùmarè ọba tí rẹ̀dá ń ṣẹ́ tí sì fàyà tì í. Alápá kábíkábí ò nìkan gbémọ rẹ̀ níjà o. Ìbà rẹ o Olódùmarè. Lẹ́yìn Olódùmarè kò ṣẹlómi, Olódùmarè náà lọ́ba tó tún kú o. Èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè mo tún ti dé, mo dé kólókó ọmọ lè roko, mo dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìjú ọ̀rọ̀ Olódùmarè, ẹ dákun o, ẹ tún súnmọ́ bí, ẹ súnmọ́ mi àhín, ẹ wá gbọ́n tí mo mú wá fún yín o. Mo ti dénú nì, wọ́n ṣe bẹ́ẹ̀rẹ̀ mi ti lọ, kò ní wálé mọ́. Àmẹ́yẹ mi àdìjú ọ̀rọ̀ Olódùmarè lọ bàrà ni o. Ó lọ rèére yẹ́ ni, mo sì tún ti dé. Nígbà tí mo wá dé, mo gún ìyẹ́ tí mo gún, ìyẹ́ tó ṣe fò dáadáa ni. Èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè mo ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè, tẹ́ ń wò mí bí ẹni aláìmọ̀kànmọ̀kàn. Ẹ má jẹ́ ń tàn yín, Olódùmarè ọba rán mi iṣẹ́. Èèyàn náà tún wá pè mí, ó tún rán mi iṣẹ́, dákun títa ni wọ́n gbọ́ tó Olódùmarè ọba ni. Èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè n ò ní gbè síbi ìkà, kódà n ò ní dalẹ̀, torí ẹni bá ti dalẹ̀ onítọ̀hún ọ̀gbálẹ̀ lọ ni o. Mo sọ fún yín, èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè n ó ṣètò, n ó tọpinpin ẹyin gbogbo bó bá ti ń jẹ́ ni wọ́n mọ̀ náà bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri jákèjádò gbogbo àgbáyé. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo àwọn tí ń jáyé fà mí létè kí n tutọ́ nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. Èmi àdìjú Olódùmarè yẹ méjì tí ẹ já ṣá, mo ṣetán láti mọ gbèrú kó wá wọn síta o. Bẹ́ẹ̀ ni àwọn kan bẹ tá à ń fojú èèyàn burúkú wò nílẹ̀ Yorùbá, àmọ́ tó jẹ́ pé ẹni tó Olódùmarè ọba rán sílé ayé ni, jẹ́ pé wọ́n kàn ń bínú orí wọn lásán ni. Àwọn kan sì ń bẹ tó jẹ́ wípé à ń wò pé èèyàn dáadáa ni wọ́n, àmọ́ nísàlẹ̀ ẹkùn wọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ní bẹ́ẹ̀ o. Gbogbo wọn lèmi àdìjú Olódùmarè ó gbé síta. Ẹ ti mọ̀ mí lánàá kó tó dòní, n ò ní parọ́, n ò ní ṣèké, n ò ní ṣe tó Olódùmarè ọba ó fi bínú sí mi. Mo gbọ́ wọ́n ní àdìjú ọ̀rọ̀ Olódùmarè ní ti ń bẹ́nu ọgbà. N ò dìde mọ̀ túmọ̀ rẹ̀, ọpẹ́ kí n tó ṣèwádìí pé kí ni ìtumọ̀ rẹ̀, pé ń bẹ́nu ọgbà. Ní ti ń ṣe nǹkan tí ó yẹ kó ṣe nu, ó ti gba rìbá. Èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè, bí n bá fẹ́ lówó mọ́ yín lára lágọ̀ọ́ ṣàṣà, wọ́n ti lówó mọ́ yín lára. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ẹ̀yin èèyàn lágọ̀ọ́ ṣàṣà lápá Àkókíà local government tẹ́ ń wò pé mi àdìjú ọ̀rọ̀ Olódùmarè, ẹ ń wò pé ohun tẹ́ bá ti sọ nìkan mo gbọ́dọ̀ mọ̀ ṣe, ẹ ti pàdánù ọpọlọ ni, àtọmọdé yín àtàgbà yín. Èmi I am an investigative journalist bí àṣà àwọn eléèbó. Investigative journalist lèmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè. Mo gbọ́dọ̀ tọpinpin nǹkan tí n bá ti rí, ṣé torí pé ẹ ti máa ń fún mi láwọn ọ̀pọ̀lọpọ̀ informations tipẹ́tipẹ́, ẹni fi ṣètò jáde. N ò ní béèrè 1 naira lọ́wọ́ yín, wọn ò sì ní béèrè 10 kọ́bọ̀. Wọ́n jáde tán, wọ́n sì ṣètò. Àmọ́ ńgbà ń bá ṣètò tán, wọ́n padà rí pé rọ́ òfútù fẹ́ tẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan tẹ́ fún mi. Ẹ wá, èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè, bẹ́ẹ̀ bá fún mi ní information, wọ́n ṣèwádìí lápá kìíní, wọ́n sì ṣèwádìí lápá kejì, wọ́n wá gbé jáde. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé ẹ kàn fẹ́ kí n ṣe ètò fún ẹ̀yin nìkan, kí n máa bú ẹni ẹlẹ́ni, kí n máa sọ tí ò ṣẹlẹ̀, kódà àyàngáṣí yín. Èmi àdìjú Olódùmarè mo sọ bẹ́ẹ̀. Ẹ wò mí dára kẹ́ ẹ tún mi wò. Èyàn ò ní máa ṣerú nǹkan tí mò ń ṣe kọ́mọ́ ní èèyàn àti Olódùmarè ọba lẹ́yìn. Kódà láàlú ògiri òkò, onílé oríta òlómélé fẹ̀jẹ̀wé ọ̀làṣọ́ ńlé fìmọ̀ kí mọ̀ bora ń bẹ lẹ́yìn mi bíi ké. Olódùmarè ọba tó tún wá ju gbogbo wọn lọ ń bẹ lẹ́yìn mi bíi ké. Àwọn tó Olódùmarè ọba gbélé ayé lé lọ́wọ́, wọ́n ń bẹ lẹ́yìn mi àdìjú ọ̀rọ̀ Olódùmarè bíi ké. Àwọn bàbá o, àwọn yèyé o,
àwọn ọ̀pọ̀lọpọ̀ kábíyèsí ilẹ̀ káàárọ̀ oòjíire, bàbá mi àgbà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, Kóìkí, wọ́n pọ̀ lọ bìbà. Ìyá mi ẹ lè máa wò ó bí ẹni tó jẹ́ ọmọdé, wọn ìṣe ọmọdé o. Olódùmarè ọba ló gbé síbẹ̀ o. Àfọlábí Mokúnfáyọ̀ lẹ́kìtì. Ẹ má jẹ́ ń tàn yín, àwọn abiyamọ ń bẹ lẹ́yìn mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Àwọn tí ń pọnmọ tẹ́sí ọmọ ìṣí wọlẹ̀, àwọn tí ń pọnmọ tọmọ òsì lè jábọ́ lẹ́yìn wọn. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, mo dúró digbí ni o. Ẹ kàn ń tanra yín ni. Ní nǹkan bí ọjọ́ 5 sẹ́yìn, mo rìsífù àwọn kọ́ọ̀lù kan. Wọ́n ní àdìtú ò, wọ́n háìdì nọ́mbà pè mí ni. Àdìtú bábá bíyà láyà ẹ̀dá ọwá sílùú Àgbọ̀ṣàṣà. Ayé ẹ tó bá débẹ̀ òkú ẹ̀ náà gbé jáde. Èmi èsì ìgbọ́rù nǹkan báwọn. Ń wá gùn mí gàràgàrà, ó gùn mí gàgà. Mọ́nọ́dà èmi àdìtú Olódùmarè tí ọba ipá aago 8 wọ́n dá Àgbọ̀ṣàṣà. Nígbà tí ó sì ti pa aago 8 kọ́dà kí n tó wọ̀lú Àgbọ̀ṣàṣà, mo ti bọ́lẹ̀ lórí ọ̀kadà tí mo gùn. Mo wá wọlé s'Àgbọ̀ṣàṣà, mo rí gbogbo ìlú Àgbọ̀ṣàṣà já pátápátá. Kọ́dà gbogbo àwọn tí mo rí tí wọ́n ṣe àdìtú òní mò ń ya ọ̀dọ̀ wọn, mo sì ń jókòó, mò ń bá wọn ṣeré, mò ń bá wọn sọ̀rọ̀. Nígbà mo tún délé, mo bẹ̀rẹ̀ sí ní rìsífù oríṣiríṣi mẹ́séjì. Àdìtú ti wà nínú ọgbà, ó ti wà lápá abí báyìí, ó ti wà lápá abí báyìí. Ẹ dákun ṣèbẹ́ni tó bá pè mí, tó dá mi dúró, tó bá mi sọ̀rọ̀ nítùbí ìnùbí, níbo ni wọ́n dá lóhùn. Ẹni tó kàn ń wò mí lásán tí ń gbọ́kadà lọ, tí ń gbọ́kadà bọ̀. Bẹ́nìkan bá gbọ́kadà lọ, èèyàn bíi 6 ni ó wà lórí ọ̀kadà ń padà bọ̀, wọ́n mọ wò mí, wọ́n ṣẹ̀ tí ojúbò mi. Ẹ dákun ṣé wọ́n fagídí dá wọn dúró ni? Wọn ò sì dáyàn mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ńlọ́mọ̀ mi tèmi ò mọ̀. Àmọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn wọ́n padà ń sọ pé àdìtú ti darapọ̀ máwọn apá kan. Ìpápá tó bá pè mí tán ṣe dáadáa sí mi ni wọ́n jẹ́. Àwọn tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè tún ti sọ̀rọ̀ sí, tí mo ti bú, àwọn gangan ni wọ́n àdìtú ò. Ẹ wá, ẹ kú ètò, Olódùmarè ọba ó máa ràn yín lọ́wọ́. Báwọn ni wọ́n dá lóhùn. Gbogbo ẹ̀yin tẹ́ wà l'Àgbọ̀ṣàṣà o, ẹ̀yin tẹ́ ń pera yín léèyàn dáadáa. Èèyàn burúkú ń bẹ́nu ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ mọ̀. Ẹ má jẹ́ ń tàn yín. Inú yín ò dá. Ẹni tí inú ẹ̀ ò bá sì dá, ọjọ́ ọ̀la rẹ̀ ò lè dá. Èyí ṣègbè. Ẹ ń ṣe gbogbo tẹ́ ń ṣe lẹ́dà ọmọdọ́mọ yín ni nígbà tẹ́ ẹ̀ níṣẹ́. Bẹ́ẹ̀ bá níṣẹ́ lọ́wọ́ ni ẹ̀ ní máa ṣe gbogbo ìranù rédèrèdè tẹ́ ń ṣe. Mo ráwọn kan ní apá ibi tí mo máa ń wá dáadáa ní Ìdíròkò bọ́dà, tí wọ́n mọ̀ mí tí mo sì mọ̀ wọ́n. Wọn ò kí mi mọ́. Wọ́n bá rí mi, wọ́n ò gbójú sẹ́gbẹ̀ẹ́ ni ládùúrú ohun tí mo ṣe fún wọn. Olódùmarè ọba ó bí léèrè. Wọ́n bá bí ìyá ńlá yàkú bàbá yín dá. Ẹ dákun ẹ tákù èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Èmi gan múra yín lẹ̀ ni o. Ẹ wá o, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Èmi yàtọ̀ sí tọ̀gá mi o. Ó tọ́ Olódùmarè pé ọ̀gá mi ó sì ránṣẹ́. Àsìkò ẹ tó ń ló fi lọ o. Bẹ́ẹ̀ ni, àmọ́ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, mo láwọn àtúnṣe kan tí mo wá ṣe lórí ọ̀rọ̀ ọ̀gá mi Kọ́lá Ọláwuyì àti àwọn kan. Bẹ́ẹ̀ ni wọ́n ó sì ṣe é. Àṣẹ ni lórí kan ò sì ní ṣẹ́ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè lórí. Ẹ ń bá ní tèmi bó ni. Onítọ̀hún a ṣe bá wọn kú bájá ṣe kú tó ń dògbóró. Onítọ̀hún a sì tún bá wọn wọlẹ̀ bákùn tán ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Mọ́júbà gbogbo yín o. Ẹ̀yin ògbóni ayé o. Mo ṣèbá yín o. Mo ṣèbá yín. Mo ṣèbá yín. Ẹgbẹ́ ìmọ̀lẹ̀ ògbóni Nàìjíríà, mọ́júbà yín yọ̀ mọ́ ju yín ṣe. Àwo mi kòró. Ní dẹ́ni ẹ̀yìn láṣẹ Èdùmàrè. Bàbá mi o, mọ́júbà yín o. Àràbá ń bí. Ṣàngó ló kéré jù nínú àwọn ọmọ. Àmọ́ Ṣàngó nínú ẹ̀ le jù. Ṣàngó gbè síbi ìkà, kèé gbè síbi ìbàjẹ́.
Ṣàngó Olúkòso àjàrà ná iná lójú iná lẹ́nu ọkọ yẹ o mọ́júbà yín o bàbá mi àràbà ń bí àníwá yín tì láṣẹ ìgbìmọ̀ rẹ̀ gbogbo èèyàn ọmọ ẹgbẹ́ pátápátá mo kí yín mọ́júbà yín ẹ̀yin èmi àdìtú Olódùmarè mi fi nǹkan pamọ́ gbogbo ayé ńlọ́mọ̀ mi fún mi ẹni tẹ́ ń fojú èèyàn burúkú wò lápá Àpókíà local government wà láìtàláì ṣúmọ́bì láìlàṣílà wà ọ̀pọ̀lọpọ̀ yín gan tẹ́ ń pariwo èèyàn burúkú ńlágbájá èèyàn burúkú ń tàmẹ̀dò ẹ̀yin gangan ni kẹ́ ẹ lọ tún ara yín ṣe o ẹ dákun ẹ lọ túrọ̀ ara yín ṣe torí ọjọ́ àti sùn ọjọ́ tẹ́ ẹ sùn tẹ́ ẹ nílé ìdíje mọ́ bẹ́ẹ̀ bá lówó kan ẹ mọ̀ bínú ẹ̀ kí ló dé tó lówó ẹ dákun èmi ò gbé síbi kan n ò sì gbé síbi ìkà n ò gbé síbi ìbàjẹ́ àmọ́ nǹkan tí mo mọ̀ ni pé èèyàn tẹ́jọjọ́ mọ̀ lù ọ́ gbìyànjú ọ́ tiraka ọ́ ṣọ́gù ọ́ ṣù ọ́ dọ́bù ọ́ ṣù rẹ̀ ọ́ wá lówó tán ọkọ̀ lè ṣe kó ọkọ̀ lè ṣe lù yín ẹ̀ wá ń bínú ẹ̀ nítorí kó fẹ́ wá tún lè ṣe ẹ dákun n ò gbé síbì kan bẹ́ẹ̀ ń bá gbé síbì kan Olódùmarè ọba rẹ̀ mi yóò sì dá mi lẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba l'Àpókíà local government ẹ ti sọ wọ́n dọba burúkú ẹ̀yin ẹ fẹ́ lo èmi àdìtú Olódùmarè kí n máa against wọn mo lè against wọn lóòótọ́ bí iṣẹ́ ọwọ́ wọn ò bá dáa wọn ó padà ṣèwádìí bí iṣẹ́ wọn ò bá dáa wọn ó against wọn àmọ́ bó bá dá ẹ má jẹ́ ìtàn yìí ẹ̀yin gan lè yàn burúkú ẹ̀yin ará Àgọ́ ṣàṣà mò ń bá wí wọn ẹ̀yin kò síkú tí ó pàgbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ́ẹ̀ má jẹ́ ìtàn yìí l'Àgọ́ ṣàṣà wọn ò gbé síbì kan bẹ́ẹ̀ náà ní tá à ń pè ní Àpókíà ẹ̀yin wọn ò gbé síbì kan lóòótọ́ Yorùbá nation mo faramọ́ bẹ́ẹ̀ ni láìpẹ́ láì jìnnà ẹ gbọ́n tí ó ṣẹlẹ̀ lágbègbè Àpókíà lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ ń bọ̀ ní ọ ti fẹ́ já ẹ ti ń rọ̀ dẹ̀dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣe báyìí tẹ́ ń ṣe báyìí ní Àgọ́ ṣàṣà kẹran ọmọ jẹlé nìyí mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín èmi àdìtú Olódùmarè ẹ rí mi kẹ́ tábù mi ẹ mọ̀ pé Olódùmarè ọba tó rán mi iṣẹ́ ń bẹ lẹ́yìn mi lóòótọ́ ọkùnrin ìṣìlàdà Ilé Ifẹ̀ lèmi ti jáde ẹ ń bá jáde lórígbó orígbó méjèèje ọ̀kan ṣoṣo ní ìlú méje tó jẹ́ pé yọkan ni wọ́n ṣètò lórí ẹ̀ láìpẹ́ mo jáde láti ibẹ̀ tọ̀nkẹ́rẹ́ ẹ̀ mọ́ tí ń jẹ́ tọ́mẹkẹ́rẹ́ ni bọ́ ọ bá tọ́mẹkẹ́rẹ́ o gbé mo jáde láti ibẹ̀ o àwọn àgbàlú náà lọ́sẹ̀ méjì náà ibẹ̀ lèmi dàgbà sí àwa dàgbà sọ́wọ́ arúgbó ni o ẹ wá dákun Àgọ́ ṣàṣàbò ni àbí nǹkan ń ṣe yín ni àbí nǹkan ń jẹun lórí yín ni ẹ wá ń sọ pé àdìtú ọ̀rọ̀ ọ́ ti wà lápá abìkan wà lápá abìkan èló lẹ́nìkan fẹ́ fún mi tó fẹ́ tó mi prógrámù tí mò ń ṣe yìí lásán nígbà tí wọ́n bá parí ẹ̀ tí wọ́n post ẹ̀ kì í ṣe bí kí mọ́ ti ná 20,000 or 30,000 naira ẹ̀yin ṣé ìyálà ìyá yín ní ń bọ̀ mi ìyálà ìyá yín ní ń fún mi lówó tí mo fi ń ṣe prógrámù ẹ̀yin ará Àgọ́ ṣàṣà ò mo ṣe tán mo tún ti dé sí yín lọ́rùn mo dé sí yín lọ́rùn nù ni ẹ̀yin èmi ò lòdì síjọba gbogbo ìgbà tí mò ń ṣe prógrámù pẹ̀lú yín ẹ gbé mi kọlù ìjọba nígbà tí wàhálà rẹ̀ dé kò sẹ́ni tó bá mi mọ̀ gbogbo yín lẹ ṣá lẹ́yìn mi ẹ wá ń sọ pé kémi ọba àdìtú kí wọ́n á bẹ àwọn àgbàlagbà kan àbí nǹkan ń jẹun lórí yín ni ẹ̀yin ará Àgọ́ ṣàṣà mo dé sí yín lọ́rùn ẹ̀yin ará Àpókíà àdìtú ọ̀rọ̀ Olódùmarè ó dé sí yín lọ́rùn ni ẹ rí mi rí lóòótọ́ àjọ jókòó sọ̀rọ̀ àmọ́ àjọ ń sọ̀rọ̀ lórí fóònù ni wọ́n sì máa sọ fún pé wọn ò mọ nǹkan kan wọn ò mọ nǹkan kan ilẹ̀ Yorùbá ni wọ́n bí mi sí wọ́n dàgbà sílẹ̀ Yorùbá ẹ wo ọjọ́ orí mi ẹ wo inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n ti wọ̀ ẹ wá ń sọ fún mi ẹ sọ pádìtú ọ fara máwọn kan kò fara máwọn kan ṣé làyà yín ló gbéṣẹ́ ràn mí èmi àdìtú Olódùmarè mo dé sí lọ́rùn
gbogbo àwọn ibi tó yẹ kémi ti ṣàtúnṣe wọ́n ti ṣàtúnṣe o, nítorí ọjọ́ àti sùn, ọjọ́ tá a sùn tá a pàjùdé tá a nílé ìlàjú mọ́. Àmọ́ ẹ mọ́ jẹ́ ń tàn yín, gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyè lóyè tẹ́ ẹ sì wà ní apá àpòkíà tẹ́ ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú yín, ẹ dákun ẹ wá. Ẹ jẹ́ ń ṣe a lọ sí ìlú tá à ń pè ní Ìhúnbọ. Mo ti ṣètò lórí yín nígbà kan, wọ́n sì ti dákẹ́. Àmọ́ ẹ wá, níbi tọ́rọ̀ yín bá dé dúró ní Ìhúnbọ, èmi àdìtú Olódùmarè ṣe tán mo tó fẹ́ padà bẹ̀rẹ̀. Ẹ ti fìyà jẹ àwọn ọmọ ìlú yín nù ni. Kábíyèsí Ìhúnbọ Ọba Sunday Adéṣíyàn, mo ti padà sí yín lórí. Kábíyèsí Ìhúnbọ, kí ni ń ṣẹlẹ̀? Mo sọ́gbà náà wọn ò gbọ́ nǹkan kan. Àwọn ọmọ yín tí wọ́n pòsì sí social media tí wọ́n fi nọ́mbà wọn síbẹ̀, wọ́n náà mọ̀ ta ni wọ́n náà mọ̀ gànfẹ́ ni wọ́n láwọn lẹ̀ máa ránṣẹ́ dé tòrutòru Kábíyèsí Sunday Adéṣíyàn, wọ́n láwọn lẹ̀ máa ránṣẹ́ pé kí wọ́n lọ gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀, wọ́n ká ẹni tó nílẹ̀, wọ́n ká mọ́bẹ̀ nínú oko rẹ̀, wọ́n sì sọ fún pé Kábíyèsí fẹ́ fi ilẹ̀ rẹ̀, wọ́n fẹ́ fi ṣe nǹkan. Ọba gbẹ́sẹ̀ lélẹ̀ rẹ̀, láyéláyé ẹ̀kọ́ mọ́ lórí ilẹ̀ rẹ̀ mọ́, wọn ò sì fi dá kó débẹ̀. Bọ́ bá débẹ̀ pati ẹni wọ́n fi nà á. Ntèmi gbọ́nu, wọ́n sì sẹ́ndì ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán fídíò sí mi tí mo sì ṣèwádìí ẹ̀ tí mo sì rí pé ọ̀rọ̀ yìí ń jọ bí òótọ́. Àmọ́ látìgbà náà Kábíyèsí tí mo ti ṣètò, mo wá pè kan nú àwọn ọmọ yìí, àwọn ọmọ gànfẹ́ yìí, ní tí ọ̀kọ̀ọ̀kan fi dá mi lóhùn nígbà tí mo sọ fún pé mi làdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ó ní kí ni tòun, àbí nǹkan ń jẹun lórí yín ni, àbí nǹkan ń ṣe yín ni, kí wá lóhun, kí lẹ̀ ń pè òun fún, kí lẹ̀ ń pè òun. Mo ní bọ̀dá ọ̀rọ̀ yóò rí báyìí, mo fẹ́ béèrè àwọn nǹkan kan. Ó ní kí ẹ fẹ́ béèrè kíní kan. Mo wá ṣẹ́ra ró. Kódà ẹ má jẹ́ ń tàn yín, ó yẹ kí ọ̀rọ̀ ìlú Ìhúnbọ ti jáde lórí newspaper méjì ọ̀tọ̀ọ̀tọ̀, newspaper méjì tó jẹ́ gbòógì lórílẹ̀‐èdè Nàìjíríà, ó yẹ kó ti jáde. Kódà gbogbo tó yẹ kéèyàn ó ṣe mo ti ṣe. Wọn ìgbowó náà padà ní. Àmọ́ bí tí mo bá dé yìí, bí n bá fẹ́ ṣù newspaper ọ̀hún pé wọn ò ṣiṣẹ́ fún mi, wọn ò ṣù wọn. Àmọ́ èmi mo ṣẹ́ra ró, èmi gangan mo ní sùúrù, mo sì ti wá ní sùúrù tó. Wọn ò fẹ́ dá sọ́rọ̀ ọ̀hún bọ mọ́ tẹ́lẹ̀. Àmọ́ lásìkò yìí mo ṣe tán, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Wọn ò sì fẹ́ kẹ́nikẹ́ni ó bá kìmí ọ̀pọ̀, ẹ dákun. Mo fẹ́ gbọ́rọ̀ náà jáde ní social media, ní newspaper méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe gbòógì torí mo ti rin ìrìn ẹ̀ lẹ́tẹ̀lẹ̀. Mo kàn ní kí wọ́n mọ̀ tí ìgbé jáde ni. Mo fẹ́ gbọ́ nǹkan látẹnu Kábíyèsí Sunday Adéṣíyàn tó jẹ́ Kábíyèsí Ìhúnbọ. Àmọ́ lásìkò tá a wà yìí, mo ṣe tán o. Ọba Sunday Adéṣíyàn ìlú Ìhúnbọ, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò, ẹyẹ méjì tí ì jàṣà. Mo ṣe tán, mo fẹ́ tákù yín Kábíyèsí. Bí wọ́n bá wò yín sùnsùnsùn tí wọ́n compensate yín tọ́ba ọba tí ẹ̀ tọ́ sí yín, tí wọ́n wá fà yín, wọ́n fi yín jọba. Ẹni tó bá fi yín jọba ọ̀hún, ẹ mọ̀ pé ni ọ̀hún fẹ́ràn yín ni. Torí èmi ti ṣọ̀pọ̀lọpọ̀ wádìí lórí yín. Àwọn kan ń bẹ wọ́n dàkọ, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ẹnìkan ń bẹ tí wọ́n ń fojú èèyàn burúkú wò lágbègbè Ìpókíà local government. Bá a bá kó èèyàn 100 jọ, lóòótọ́ èèyàn 90% ni ó sọ pé èèyàn dáadáa lẹ́ni yìí, ẹni tó fẹ́ràn mẹ̀kúnnù ni. Èèyàn 10% tó kù tó bá sọ̀rọ̀ ẹni láì dáa, Olódùmarè ọba ó bírú ẹni bẹ́ẹ̀ léèrè. Wọ́n pè nìkan ní oppressor.
bí n bá gbè síbi ìkà ibi ìbàjẹ́ Olódùmarè ọba ó bi mí léèrè oppressor ń bẹ ní Ìpókíà. Oppressor tá à ń sọ yìí nígbà tí mo ṣàwọn iṣẹ́ ìwádìí kan nípa bàbá yìí, oppressor yìí òun la lè pè ní aṣíwájú gbogbo Ìpókíà káfàṣà. Bẹ́ẹ̀ ni bàbá yìí lẹ́ẹ̀kan oṣù tí mo láǹfààní láti rí bàbá yìí, mo ní bàbá ọ̀rọ̀ lórí Ìpókíà generally. Bàbá ní àwọn ò sí níbi ẹyọ kan, olórí Olódùmarè ọba fi àwọn sí. Àwọn ò sì sí níbi kápá kan àtàpá kejì ọmọ ìjà. Àwọn ò sì rán mi iṣẹ́, wọn ò gbé iṣẹ́ rán mi. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí gbogbo Ìpókíà kó wà lálàáfíà níta wọn níwájú Olódùmarè ọba tá ìpè jẹ́ irọ́. Mo mọ̀ pé bí bàbá yìí bá ń gbọ́, wọ́n mọ̀ wò pé kí ni kótókòtó tọmọkùnrin yìí sọ. Àmọ́ ṣé èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni o. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ fún mi bàbá oppressor, bẹ́ẹ̀ sọ̀rọ̀ kankan, bí n bá dé ta wọn gbé jáde. Bọ́ bá jẹ́ ńgbà mọ wá lé yín bẹ́ẹ̀ bá lé mi dànù, bí n bá dé ta wọn ṣètò, wọn sì sọ pé lé mi dànù. Ntẹ́ ẹ bá ṣe ni wọ́n sọ, mo sì ṣèwádìí yín lẹ́yìn ni. Bẹ́ẹ̀ bá jẹ́ èèyàn burúkú, èmi àdìtú Olódùmarè ọgbẹ́ yín síta ẹ má jẹ́ ìta yìí. Bẹ́ẹ̀ ni o, ṣùgbọ́n bàbá oppressor bẹ́ẹ̀ tí ń ṣe ni kẹ́ ẹ mọ̀ ṣe lọ. Olódùmarè kò ní padà lẹ́yìn yín. Ìpókíà local government nílé lóko ó sì dọ́wọ́ yín. Ẹ ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe, kọ́lẹ̀ bá rí bó ti yẹ kó rí. Torí aṣíwájú Ìpókíà kingdom ni wọ́n fi yín jẹ lónìí. Ìtàn yóò dìtàn bó bá dọ̀la. Ìtàn wo lẹ fẹ́ kí wọ́n pa lórí yín bàbá oppressor? Èmi ti rí yín léèyàn dáadáa, mo ti rí yín láṣíwájú dáadáa, àmẹ́yìn náà wá padà tún hùwà ìdáadáa fún gbogbo èèyàn. Olódùmarè ọba ò ní padà lẹ́yìn yín o. Ọba Sunday Adéṣíyàn bí wọ́n bá fi yín jọba, ẹ dákun, ṣèbí wọ́n máa ń báyàn wáṣẹ́ ni wọ́n ì báyàn ṣe. A sì ń béèrè lọ́wọ́ yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé bó lẹ ṣe ṣe tẹ́ fi ń gbalẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ ti gbalẹ̀ lọ́wọ́ wọn bá ṣe gbọ́, wọ́n ti tatẹ́rù pa, wọ́n ti kú, wọ́n ronú kú ni. Ilẹ̀ àwọn baba ńlá baba wọn lẹ́ ń gbà lọ́wọ́ wọn nínú ẹ̀sìn ìtafẹ́ lómi. Ṣé lóòótọ́ ni? Ọjọ́ kan péré mo fún yín o, which is 24 hours bí àṣà àwọn eléèbó. Ọba Sunday Adéṣíyàn, n ò rí yín rí, n ò sì mọ̀ yín rí, n ò tiẹ̀ fẹ́ mọ̀ yín. Àmọ́ ẹ mọ̀ jẹ́ ń tàn yín, bí n bá retí èsì látọ̀dọ̀ yín láàrin 24 hours tí wọn ò bá rí. Wọ́n gbọ́ yín nínú newspaper. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mọ̀ sọ bẹ́ẹ̀. Ẹyẹ méjì tí ẹ jáṣà, wọ́n gbọ́ yín jákèjádò ilẹ̀ Yorùbá, wọ́n sì gbọ́ yín gbogbo ilẹ̀ Adúláwọ̀, wọ́n rí yín ní gbogbo àgbáyé. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Ẹ gbàgbé ń pa pé wọ́n ń fi ókó èèyàn àbí kinní kan ṣe kinní kan. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, wọ́n gbé yín sáyé, wọ́n gbé yín fáyé gbọ́. Ẹ̀yin ṣèbẹ́ mẹ́nìkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹni tí ń jà fẹ́tọ́ àwọn ọmọ ìlú ẹ̀ nílùú Ògúnbọ, ẹ sì mú ẹ sì tì mọ́lé. Ẹ tì mọ́lé tẹ́ ẹ tún gbé lọ kóòtù, ó tún náwó iyebíye. Owó tó ná ẹ dákun, ńbo lẹ fẹ́ kí wọ́n ṣàkáǹtì ẹ̀ sí? Ṣọ́ba dáadáa ni yín, Sunday Adéṣíyàn ọba Àhúnbọ. Ṣọ́ba dáadáa ni yín báyìí, ṣe fẹ́ràn ọmọ ìlú yín báyìí. Ẹni tẹ́ ẹ gbé tí wọ́n gbé lọ sílé ẹjọ́, ọ̀nàwó ọ̀dà owó tó ná ó ń close to 500,000, ó sì tún gba lọ́ọ̀yà. Ẹ wá, mo ti dé sí yín lọ́rùn. Kò sí kú tí ó gbàgbà tá à ní báko lórí ẹ̀bẹ̀. Sunday Adéṣíyàn ṣọba nìyí. Ẹ wò ó, wọ́n ti ń ṣí adé lórí ọ̀pọ̀lọpọ̀ ọba nílẹ̀ Yorùbá. Àwọn ọba tó jọba ọmọ àlè, mo mọ̀ pé ẹ̀ sí lára wọn. Bẹ́ẹ̀ bá wà lára wọn, bẹ́ẹ̀ bá sí lára wọn, àsìkò yìí la ó mọ̀ o, ìṣẹ̀yìí la á sì mọ̀. Ọba Sunday
Adéṣíyàn ọba ìlú ń bọ̀ nípò kí a local government a fẹ́ gbọ́ látẹnu yín bàbá gbọ́ látẹnu yín láàrin 24 hours èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè yóò di tí gbogbo ayé ọmọ gbé kiri tí wọ́n sì máa pín kiri ẹ̀yin mo gbàdúrà fún yín ẹ díjú yín kẹ́ ẹ ṣàmì ẹ̀yin náà ní lọ fadé ṣẹ̀wọ̀n ẹ wò ó nǹkan ti yí padà nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ẹ̀yin bẹ́ẹ̀ bá ṣayé fàmílétè kí n tutọ́ tẹ̀ fọwọ́ lágbá ọmọ èèyàn lójú nínú ìlú yín ó yẹ kẹ́ ní nǹkan tẹ́ ṣe sí before 24 hours mo kí yín o mo dánu dúró lápá abẹ́ Yorùbá nation ó ti come to stay bẹ́ẹ̀ mo kí bàbá mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ìṣojú ọ̀nà ewé ẹgẹ́lẹ́ tí ò níbi kan gbámú fọmọdé wèrè pèlè tí ò níbi kan gbámú fàgbàlagbà ọ̀fẹ́ pàǹdíyà ẹjọ́ pínpínpín owó bàbá dámì afúnimọ́wò bẹ̀ ọjúbà yín o yọmọ tí ń ṣe láṣẹ ìgbìmọ̀ rẹ̀ ẹ jẹ́ ọ̀dàlẹ̀ látẹ̀lélẹ̀ lérí ẹ̀mí àdìsú Olódùmarè mọ̀ ń lọ mo tún bọ̀ o ẹ̀ ń bá ní lọ kí wọ́n á mọ́ bọ̀ ní wọ́n dé ní òyìnbó bá láṣẹ ìgbìmọ̀ rẹ̀ ẹ ṣé mo dúpẹ́ yín lólùfẹ́ wọ́n ń padà bọ̀.